gbọ́dọ̀ move kò tí yẹ ká máa fi lè sùn. gbìrìgbìrìgbìrìgbìrì lájà. ọmọ tí ilé òsàhà abiṣu mọ́ínmọ́ín lóko bàbá mi àkànbí sọ̀rọ̀. ìwé tí mo ní kẹ́ bá mú wá yẹn ó wà nínú mọ́tò ìwé wọn yẹn. èmi ò lè forget you. We will never forget you. Generations unborn will hear about you because of all you have done. Bàbá mi ẹ máa lọ nù rìn àjò yìí o. Màmá ìwé tí mo ní kọ́ bá mú wá yẹn nínú mọ́tò bí tí mo ti kọ́lẹ̀ ìwé wọn yẹn.
Ó yá. Ẹ̀yin. Àní kí ló ń kọ́? Ó yá.
nítorí pé ẹjẹ́ ká fi ohun gbogbo lé Ọlọ́run wa lọ́wọ́ praise the Lord. Ẹni tí ń pè pé láti bá àfi àdúrà bẹ̀rẹ̀. Gbogbo aláyọ̀ ayé lógo adúpẹ́ fún wákàtí tí a wà ní wákàtí adúpẹ́ bàbá wa a ò mọ ìbẹ̀rẹ̀ ayé wọn nígbà tí wọ́n bí wọn a kò mọ̀ nígbẹ̀yìn ayé wọn ìyá mọ̀ bàbá ọpẹ́ ìlú ní forúkọ yín bàbá àwọn ọmọ wọn tí wọ́n fi sáyé bàbá ohun aburú má jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn ìlú yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ibẹ̀ yìí náà lọ́dẹ̀ tuntun wá ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn bàbá ìlú náà tí wọ́n bá wa yìí ohun aburú má jẹ́ kó ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn máa gbé ọ lọ sínú ibi ìtẹ́ ìgbẹ̀yìn ní ọjọ́ tí ò ní sí ọ̀la Olúwa ohun aburú má jẹ́ kó ṣẹlẹ̀ lọ́dà wá àwọn tó wá látòkèèrè láti ìlú òyìnbó ni àbí ìlú Èkó ni bí gbogbo tí wọ́n ti wá Olúwa jẹ́ kó padà débẹ̀ láyọ̀ àtàlàfíà ohun rere kó máa ṣẹlẹ̀ sí gbogbo wa ká má ṣe ráburú gbogbo aláṣẹ ọ̀run kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa. a gbọ́ ọ̀rọ̀ ìkíni kú àbọ̀ láti ẹnu igbákejì alága CDA community ti wá sí Ìmáṣàyè ìyẹn ń máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ẹ̀gbọ́n wa Kọ́láríwó Kọ́láwọlé Adéròmú Akínọlá Adódẹkùn láì ṣojú. adúpẹ́ lọ́wọ́ Olúwa tó mú àrí ọjọ́ òní láyọ̀ àtàlàfíà adúpẹ́ lọ́wọ́ Olúwa tó mú bàbá wa lọ sí ìrìn àjò nítorí pé bàbá wa tí à ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún lónìí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú yìí bíbí wa ṣe mọ̀ ohun tó ṣe pàtàkì jùlọ nínú ọ̀rọ̀ wọn ni pé bàbá ìlú tí a wà nínú rẹ̀ tó jẹ́ wá sí Ìmáṣàyè ó mú lókàn àyà wọn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbé ayé ìdílé inú ìlú iná ti bẹ̀rẹ̀ tí ẹ bá mọ rírì irú nǹkan gẹ́gẹ́ bí àwa tí òkè pẹ̀lú òní. gbà wọn tọwọ́ tẹsẹ̀ ìdíndẹ̀bìrì gbogbo àwọn oníjó ìbílẹ̀ àwọn ọmọ bíbí ìlú yìí tí wọ́n pa gbogbo iṣẹ́ wọn tì láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá níbí báyìí àwọn ń lo àkókò yìí àfidúpẹ́ pàápàá jùlọ lọ́wọ́ àwọn ọmọ bàbá gangan tí wọ́n kà wáyé láti fún wa ní àǹfààní báyìí àwọn fẹ́ lo àkókò yìí láti sọ fún yín wípé ìlú yìí kì í ṣe ìlú kékeré mọ́ ìjẹ́ pé orúkọ rẹ̀ ó ti lọ káàkiri ni nígbà tí a ní gbogbo àwọn ìletò tó wà níbí ìletò tí bàbá ti jáde kò jẹ́ aṣáájú tí bá gbẹ́dá mọ̀ sí mọ̀kọ́ tí mo sọ lóye ká máa pàtẹ́wọ́ mi ó jẹ́ aṣáájú tó bá ń sọ nípa Dangote
wá sí ìmáṣá yìí kò gbẹ́ yìí nọ́mbà 1 ló jẹ́ tó jẹ́ pé ìpàṣẹ tí bàbá mi nílẹ̀ ni àmọ́ tó bàbá wa jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ gboyè ó fi eléyìí fi ran gbogbo àwọn ọmọ àti ẹbí bí mo ṣe ń wọ ọwọ́ ọ̀tún tí mo wọ ọwọ́ òsì mo rí káwọn ẹbí gbogbo ló wà nígbà yìí mo kí n kó oríire o ní pàtàkì jùlọ mo wá ń lu àkókò yìí nítorí pé àwọn ìlú yìí wọ́n mọ rírì ẹbí wọ́n mọ rírì èlì ìdí nìkan sọ pé káàkiri àdúgbò ààbò wípé ọmọ rẹ̀ àgbẹ̀yìn gbogbo wa ojú òní tiwa ní àwọn ohun tí wọ́n ti ń gbé ṣe gẹ́gẹ́ bí ìdàgbàsókè nílùú yìí wọ́n rí pé bàbá náà ò gbẹ̀yìn wọ́n tó lọ sí òkè òkun èyí ló yẹ pé wọ́n fi àkókò wọn sílẹ̀ láti gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wọ́n lè gbà pé wọ́n lè ṣe dé yìí wọ́n ní pé àwọn òbẹ̀ kí orúkọ bàbá kó lè nípalẹ̀ pé orúkọ wọn ó gbọ́dọ̀ wà wọ́n kọ́ pẹ̀lú ohun tí wọ́n pè ní àmì wúrà tó jẹ́ gold mo rò pé àwa tá a jẹ́ ọmọ bàbá àárò èrò yìí láti mọ̀ nǹkan tí a máa ṣe. wa ti yan elégbèdé wọn ọ̀gbẹ́yìn èyí ló yẹ kó fi ṣèrántí mo rò pé níyàwó àdọ́kan wa mo kí wa káàbọ̀ ẹ̀yin wọn á dá o àṣírí wọn á bò o. kí n tó mú nǹkan wá sí ìparí màmá wa wọ́n jẹ́ aya dádì wa àwọn náà wà níbí wọ́n lè jẹ́ mi ní ẹ̀rí ohun tí mo fẹ́ sọ yìí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ní àdúgbò mi sọ ìgbéyàwó wọn ibi tó ti bẹ̀rẹ̀ rí àbí bẹ́ẹ̀ ni màmá. ibi náà níbi tí mo gbé ní mo fẹsẹ̀ rìn láti ládùúgbò gíláàlá ìgbà wọn ṣègbéyàwó fún wa lókè ọ̀dàn ó wá fẹsẹ̀ rìn wá sí gómì àwọn èèyàn ní ibi ìlọ́wọ́ àmọ́ onílé mi nìyí inú mi dùn láti 1951 Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Àkọ́bí ọmọ adúródẹkùn má ṣojú ọkọ mi ibi ló mú mi wá ibi ni mo sì wá tó sin ẹgbẹ̀yìn ògo ni fún Jésù. Hallelujah. Kó wá ṣoríire bí ayọ̀ mi ti kú jù mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo orílẹ̀-èdè yìí mo dúpẹ́ lọ́wọ́ yín oníṣẹ̀ṣe ilẹ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o kẹ́ túbọ̀ máa gbè wá o lágbára lọ́wọ́ Ọlọ́run ibi yìí òkìkí a máa kọ̀ síwájú àti síwájú àdúrógbòkú ọmọdé mọ́ àdúrógbòkú àgbà sí o gbogbo ohun tẹ́ bá dáwọ́lé ó máa yọrí sí rere o mo dúpẹ́ ẹlẹ́dàá mi dúpẹ́ o. ẹ ṣe ojú bẹ́ẹ̀ mọ̀ ẹ fẹ́ fún ọjọ́ àdálẹ́ ẹ ṣe. Praise the Lord. Praise the Lord. Wọ́n ní bọ́mọ ẹni bá dára káwí ló tọ́. lọ́kọ ibi làwọn tó ṣe ìwà lọ́kọ ibi làwọn tó ṣe bàbá wa dé nígbẹ̀yìn ẹ̀yin ọmọ abúlé lórí ire ló jẹ́ fún yín o ẹlòmíì ọkọ àkú àpàṣà ní bọ́ sí sílùú ìbúrò nínú ìtàtà agbọ́dàbí nínú ọkùnrin tó ọlọ́wọ́ bàbá kú sílùú aláwọ̀ funfun mọ̀mọ́ ní láti pàṣẹ pé ilé ni bàbá ń bọ̀ wá sọ praise the Lord praise the Lord mo gbàgbọ́ àpé ìgbẹ̀yìn tí náà dùn pé lè lórúkọ Jésù ní báyìí a gbọ́ ìtàn bàbá yìí ṣe fún. Witness LT Mọ́gàjì a gbọ́ ìtàn bàbá ní ṣókí. Hello. Praise the Lord. Praise the Lord. mo ní kí n ti bẹ̀rẹ̀ àbí bàbá mi ọjọ́ kejìlélógún nínú oṣù August September ọjọ́ ìyàwó wọn tún sọ yẹn September 1925 1926 ẹ ṣe mọ̀ àbí wọn sí abúlé yìí abúlé ìmáṣà yìí Kòmí ni wọ́n ní wọ́n máa ń pè é Kòmí ọdẹ ibi la bí bàbá mi sí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí sẹ́yìn nǹkan tó máa ń yà mí lẹ́nu nígbà tèmi gan ka ìtàn wọn nínú ìwé tí wọ́n ṣe ìwé yìí ni gbogbo wa gbọ́dọ̀ lọ wò láti ka ìtàn yìí mo fi eléyìí pè wá níjà gbogbo ọmọ abúlé yìí pátápátá ló gbọ́dọ̀ ra ìwé yẹn Fruits of Faith tí bàbá ṣe ìtàn tí mò ń sọ yìí mi ò ní sọ púpọ̀ mo fẹ́ kí ẹ lọ kà níbẹ̀ Fruits of Faith tẹ́ bá dé ibi tá a ti máa ṣe wékìpì nírọ̀lẹ́ yìí ẹ bá wé yìí níbẹ̀
fún àǹfààní gbogbo wa a ó tà á fún yín ní £1000. bàbá ti ṣèwé yìí nítorí gbogbo wa tí bá ní mò ń sọ̀tàn yìí kò ní dùn wípé kẹ́ ẹ lọ sínú ìwé náà kí ẹ lọ kà á. bàbá wa ohun tó dùn mọ́ mi nínú jùlọ ni wípé nígbà tí a bí wọn a ò bí wọn pẹ̀lú ṣíbí onídẹ lẹ́nu wọn. bàbá wa dìde ọmọ àtàpátá dìde ni wọ́n jìyà lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ wọ́n ta ọjà wọ́n gbé sórí wọn kiri ìṣáná ẹlẹ́ta. bàbá wa dẹ̀ gbìyànjú ó ka ìwé bó ti mọ̀wé tó kò sí agbára fún àwọn òbí ẹ̀ láti lè rán ní ìwé gẹ́gẹ́ bí wọ́n ti fẹ́ ṣùgbọ́n ibi tí èmi mọ̀ ní pé ibi tí orí bá fẹ́ gbé èèyàn dé á débẹ̀. bàbá wa ó gbìyànjú ó lọ ó ka ìwé ó lọ sí iléèwé àwọn olùkọ́ láti iléèwé àwọn olùkọ́ ó lọ sí yunifásitì ní Ìbàdàn ó wá jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tó kọ́kọ́ ṣe iṣẹ́ ẹ̀rọ alátagbà táwọn wò lẹ́nu ìyẹn ní kọ̀ǹpútà tó bá ní àwọn olóògbé wọ inú ìlú Nàìjíríà yìí bàbá wa jẹ́ ọ̀kan nínú wọn olóògbé wa kárí ayé yìí. bàbá wa ti lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ nílùú aláwọ̀ funfun títí di àsìkò tí ó fi ẹ̀yìn tì ní ibi iṣẹ́ àjọ ti WAEC wọ́n jẹ́ ọ̀gá yányán níbẹ̀. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa ó tọ́ wa lẹ́kọ̀ọ́ ó kọ́ gbogbo ọmọ àti ọmọ ẹbí àti ọmọ ará àti ọmọ ọ̀rẹ́. àwa sọ eléyìí fún yín ní orúkọ ti bàbá mi pé gbogbo ẹ̀yin tí ọmọ yín ṣì wà lábúlé yìí tí wọn ò lọ sílé ìwé mo fi àsìkò yìí sọ fún yín pé ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láàyè tàwa yìí sẹ́ ẹ̀kọ́ ló gbé ní dépò ọlá ẹ̀kọ́ ló gbé ní dépò ọlá o ẹ̀kọ́ ló gbé ní débi gíga ẹ dákun ẹ̀yin òbí wa ẹ jọ̀wọ́ ẹ bá mi rán àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ò bá àdọ́họ̀ rí ní ẹ ló wà lábúlé yìí jákọ́mọ ẹ lọ sílé ìwé o ò bá jẹ́ owó látòdì kejì jákọ́mọ ẹ lọ sílé ìwé o ibikíbi tó bá fẹ́ bí bàbá wa ṣe máa ń sọ nìyẹn ó ní ẹ kàwé o ẹ̀yin ọmọ yìí ní nǹkan míì tí mo fẹ́ fún wa o bàbá wo ò kọ́lé lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó tún kọ́lé nítorí bíbélì sọ fún wa pé kọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó rìn nígbà tí ó bá dàgbà kọ́kọ́ bá máa kúrò ńbẹ̀ o ọ̀nà tí bàbá wa fẹsẹ̀ wálé ibẹ̀ la wà yìí o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé bàbá wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run yóò máa bá a lọ nínú ìrìn àjò rẹ̀ ẹ má jẹ́ kí orúkọ bàbá wa pin ní abúlé yìí o nípa pé kí ẹ kàwé yín o ẹ kàwé á dà fún wa o. ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí ó dá ìwọ tó bá bẹ́ẹ̀ pẹ́lẹ́ bó ṣe fẹ́ kó lórí ayé ẹ̀kọ́ pẹ́pẹ́ máa pàtẹ́wọ́ yẹn kó o bá pẹ́ tó ní ayé máa pàtẹ́wọ́ yẹn. wọ́n ní nígbà tó pàtẹ́wọ́ pẹ́pẹ́. hallelujah hallelujah. ohun tí mo fẹ́ kọ́ pàtẹ́wọ́ fún mi lè rí wọ́n lè pé wọ́n pé wọ́n mi lè kó o lè yọrantí. ẹ̀kọ́ gbé kùsù ẹ̀ gbọ́ lónìí praise the Lord praise the Lord. ní báyìí ní ìṣẹ́jú márùn-ún pé.
yìí ẹgbẹ́ dákẹ́ ariwo ibà yìí afẹ́ ọmọ ibi tó jẹ́ afẹ́ kọ́ ọmọ ibi tó jẹ́ ìkúrò pàgbé nínú igbó ti balẹ̀ gbọ̀ngbọ̀n láàrin omi bàbá wa náà kò tí ì lọ́dọ̀ ọmọ àyè bàbá wa náà kò tí ì lọ́dọ̀ ọmọ alákàbí lọ ọkọ̀ aláwẹ̀ ní màrẹ́lẹ́ o bàbá wa náà kò tí ì lọ́dọ̀ ọmọ ṣùgbọ́n ọba gidi ló sáyẹ kẹgbẹ́ òbí kú òbí ènìyàn bá ṣojú rẹ̀ àná ọba gidi ló sáyẹ kẹgbẹ́ òbí kú bàbá ènìyàn bá ṣojú rẹ̀ láyé ọ̀run mi jẹ́ kí tèmi lè ṣojú mi ẹlẹ́dà mi jẹ́ kí tèmi lè ṣojú mi ọ̀run mi jẹ́ kí tèmi lè ṣojú mi o ẹlẹ́dà mi jẹ́ kí tèmi lè ṣojú mi tọ́lọ́ wù mí o ohun mi kọ́ ọ̀mọ̀ tó bẹ̀rẹ̀ mi o ẹni irú ẹni bọ̀nà àwọn ẹ̀sọ́ tó ẹni ohun mi ohun mi kọ́ ọ̀mọ̀ tó bẹ̀rẹ̀ mi o ẹni irú ẹni bọ̀nà àwọn ẹ̀sọ́ tó ohun mi ohun mi kọ́ Igida ọ̀ráyà mọ́ ọmọ aráyẹ ti gbàgbé afẹ́fẹ́. Igida ọ̀wà àríṣọ̀gbọ́n mọ́ ọmọ aráyẹ ti gbàgbé òjò. Àràbà ńlágun nídìí igi ńlá ya lómi. Àjànàkúsù bí òkè igi ń dá. Babalọ́lá dèrò ọ̀run. Ẹ̀ngẹ̀rẹ̀ lọ, ọgbọ́n lọ, ìmọ̀ lọ. Bàbá Tọ́láwá dẹni àjàlá èrò. Ikú ti pàgbẹ́ ilé arọ́ ti fọ́. Ikú ti palùkọ́ ti sọ gbọ́ òṣùṣọ́dọ̀. Ikú palékelèké igbá afọ́ ti bọ́ ságbá ní ogun. Ikú papọ̀ ní ẹ̀sọ́wọ́ ẹlẹ́gbẹ̀dẹ́ ọlọ́rẹ̀ ògbé ojú sí kòtò. Yé ìpàrìpà ìjọ ọ̀gẹ̀dẹ̀ tún lẹ́ẹ̀mejì mọ́. Orí adé bàbá Ṣọlá ṣe bẹ́ẹ̀ wẹ́rẹ́ ó sì rọrùn alákejì. Ó ṣe ikú dóró nàìjíríà. Káì ṣàǹbá fún ewì ká ilé ẹ̀rí bàjẹ́. Ikú pa gbígbólówó ajá, ikú pa kíkọ̀nà ìwé àgbò ṣe. Ikú pa bírí abíríkú, ikú pa bìrì abírí ọ̀rọ̀ alákejì. Ikú pa fẹ́fẹ́ bàbá kókó, págà, ikú pa jìgìjìgì bàbá àwọn ètò. Ikú pa bàbá Adékúnlé ọ̀dájú ni ikú ṣá o. Ikú òmìnira ẹ̀ pa ikú pọ̀ nínú rẹ̀. Àṣàrà inú òfèsì gbẹ̀gbà. Ikú ó pa bàbá Adébáyọ̀ ó di bíi ní kòtò. Ẹni bá máa gbẹ kó bá wa ṣèdáwọ̀ aró. Èèyàn tó bá máa lu kòkó bá wa dárò sùn. Ẹni bá máa sinmi ọ̀nà àkànbí. Ọmọ adódẹkùn má ṣojo kó bá wa sẹkún ẹni rẹ̀. Ẹ̀kọ́ ẹ̀dínwó lọ́wọ́ kọ́. Ẹ̀kọ́ tá a kẹ́gan ni pé àsìkò tí ìbá máa jẹun oore tó ṣe ni kí wọ́n lọ gbé èjù sí kòtò. Ó ṣe iná ti dilẹ̀ lẹ́yìn asusu dé ara wẹ̀ni ó dẹni àwátì láwùjọ èèyàn. Tá a bá ní ká máa dọ́gbọ́n lójú ẹni tó lè rọ́pọ́ dá. Tá a bá ní ká sọ̀rọ̀ ẹni rẹ̀ yẹn pàtàkì ní bàbá. Ó dá alẹ́bí, ó dá alẹ́gbẹ́, ó tún dá aláwùjọ, alámọ̀ràn àdúgbò ní tẹ̀lé bàbá máa sùn nínú ọlá ńlá rẹ bàbá mímọ́. Bórílẹ̀ yóò olùgbàlà rẹ̀, a fi ọ̀ṣùgbọ́n Jésù fi ojú wa lọ. Òjò àlọ́rọ̀ sórí ìrìn àyànfẹ́, orí adé ọmọ ẹlẹ́gbẹ̀dẹ́ máa sùn má jẹ́ ìpẹ́. Gbogbo ọmọ pátá ni mo kí ẹ kú léde bàbá rere tó lọ. Ẹ jẹ́ ká máa dúpẹ́ kàkó tó bẹ̀yìn dà. Ilẹ̀ sínú ọ̀nà orí adé àkàbí, tẹ́gbùlá bí ọkùnrin ogun. Òjò pẹ́kọ̀ má pàdé ọmọ ẹlẹ́gbẹ̀dẹ́. Ọmọ onímọ̀ ṣẹ̀yìn ajá gidi àgbà. Ọmọ ṣẹ́ mo rí ọ̀tẹ́rẹ̀ rẹ̀, ìmọ̀tẹ́rẹ̀ rẹ̀ mbà gbọ́ tébùrú tébùrú, ìmọ̀tẹ́rẹ̀ rẹ̀ mbà gbọ́ tàkìrì tàkìrì ṣọ̀ṣọ̀. Ọmọ oúnjẹ ló kú àdàbà ńlá. Orí ẹni ló má ṣe, ajá gidi àgbà má ṣe. Ọmọ ọdún olùgbàlà. Ọmọ ọ̀sẹ́kù lóde sátidé kòtò la gbogbo ìpẹ́tẹ́gbà. Ìyẹ́ ọmọ ọlọ́gbogbo àtìlù gbogbo. Ọmọ ọdún òde kòwú bèbè nà ó ti gbére. Èjìká òsì ọmọ bíi dẹ́kun ọ̀dùnrọ̀. Ọmọ ṣẹ́kẹ́ lọ́wọ́ àdè. Ọmọ òkúta méjì lè gbé. Ilé àkàbí, ọmọ onígbò májè, ọmọ kẹ̀lẹ́ pamẹ́wà sílẹ̀, ọmọ olójó ló gbé pálọ̀, ọmọ wẹ́wẹ́. Ilé ọmọ ẹni tó yọ kòríà ní, ọmọ ẹni bí ipa kó dára lé, ọmọ aṣípalé ẹ̀gbọ̀nọ̀gbọ́n alẹ́sìnwodò, ó gbẹ̀rẹ̀ pàjẹ́ lọ́wọ́ ojú, ọmọ ọ̀pá yòógbó, ọ̀pá ìlú èkó, ọ̀pá yìí gbogbo, ọ̀pá ìdí òjòjò, ọ̀pá ìdí nípa púpọ̀ lẹ́yìn àrùn, orí adé ọmọ ìṣẹ́jú ọlọ́kọ̀, ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ní ọ́, ẹ̀yìn ọlọ́kọ̀ ṣèjì balẹ̀kẹ̀, àgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ọlọ́kọ̀ sì tẹ̀yẹ̀bẹ̀lẹ̀bẹ̀ lójú omi, ilẹ̀ ọmọ káfà pàwà, káfà pàwà, káfà gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ wọkọ̀ lẹ́lẹ̀ ṣe ọmọ ẹranko yá ayọ̀ nílé ìyá tó bí ọlọ́mọ ilẹ̀ ọmọ ẹgbẹ́ ajé nìta àwọn ọlọ́pàdà ọmọ ẹgbẹ́ ajé lété ọmọ yá ọ̀bọ́kàrẹ́
Olúbísí yan àwọn aṣẹ́ra funfun ọkọ̀ àwọn àti ìṣàwọ̀ gbọ̀nàjọ̀ ńlẹ́ ọmọ òbí òṣàkà tó dún ọṣàkó láìro ó yẹnà láìtẹ̀ ó pọ̀ títí gbogbo mariwo mú di gbére Olúbísí ọmọ ẹ̀mẹ́ ń bẹ lóko ọmọ àgbàdo àgbẹ̀ kẹrùn ń bẹ láàlà ọmọ òkèyàn lórí ẹsẹ̀ wọn ọṣà kẹkẹ níjọ ìpọdọ yín ọmọ jáde ní sẹmọ tilẹ̀kùn ẹrú wẹwẹ náà fi ń délé ilé bàbá wọn ńlẹ ọmọ ẹrú là ńlẹ ọmọ adáná yẹgẹ ọmọ ọṣẹlẹ gbẹrẹ bí alágbẹbẹ ìbáṣẹkọ olúwa ní àkàbí ọdún òwúrọ̀ ni wọ́n bí ọ torí wọn gbọ́ tún yẹn ni a ti fojú kọra wa lọ́dún ọjọ́ kan àtẹni tó bá ṣe rere àtòṣìṣà ẹ̀dá ó ń dáná lójú gbogbo ọgbọ́n tẹ́lẹ̀ lónìí tó ibi ni mo gbé dé dúró tó bá bí ilé rẹ̀ pẹ́ta lọ́kọ̀ yẹn lè ṣe tí ẹ̀yin ẹ̀rú pẹ̀lú wa bẹ́ẹ̀ nínú. ẹ dábìlì fún ọ pé ayọ̀ ayọ̀lé o ayọ̀lé ayọ̀ ayọ̀lé o ìjà àgbàpàdé o ní paradíṣe ayọ̀ ayọ̀lé o. praise the Lord. wọ́n sì ní ìmáṣà yìí wọ́n ti ṣe kí ni ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ kọ́ ni àbí bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ ọmọ mi yìí. nígbà tí bàbá ń ṣe 50 years àádọ́ta ọdún tó ṣègbéyàwó tó ń ṣe àjọyọ̀ nílùú òyìnbó tó ń dárúkọ ní ìpamọ́pamọ́ màmá ṣe mo parọ́ praise the Lord praise the Lord. wọ́n sì fi ń tóbi létí pé ọmọ olóyè ni wọ́n nínú ìlú yìí bàbá wọn ní ẹnì kẹta tó gorí ẹ̀pẹ̀yẹ bàbá wọn nínú ìlú yìí nítorí náà ọmọ olóyè làwọn bàbá wa kí la sì fi ń dólóyè mọ̀ adé orí la fi ń mọba ilé kan la fi ń mọ̀jòyè kì í tán lára ọmọba kó má kú dàsákì kò ní tán lára yín ẹyẹ ọmọ bàbá dà ọmọ bàbá yìí. Aya Mọ́gàjí gorí ẹṣin. Aya Mọ́gàjí gorí ẹṣin ẹni kúkú ti pẹ̀lú kúkú rẹ́ṣẹ́. Abami. Lórúkọ Jésù kò ní bẹ̀rẹ̀ fún yín. ẹ wo bí mà. Ẹ ti wọ̀ ìwọ ọmọ aráyé òní bá yín gan. Àpá bóyá. Mami, bóyá. Mr. Kúnlé Olébèdé kó Mọ́gàjí ọkùnrin gbó. Give me a
àsìkò ẹgbẹ́ màmá wa Àdùkẹ́ Àfọlábí láti máa bọ̀. Màmá o, màmá o, màmá o, Olúwadé màmá ṣe é fún wa. Màmá o, màmá o, màmá o, Olúwadé màmá ṣe é. Màmá o, màmá o, màmá o, Olúwadé màmá ṣe é fún wa. Màmá o, màmá o, màmá o, Olúwadé màmá ṣe é. Gbogbo yẹ ṣe mo dúpẹ́ Olúwa wà pẹ̀lú yín Olúwa mẹ́sẹ̀ yín délé láyọ̀ àtàlàfíà gbogbo yìí tá à ń ṣe ayẹyẹ tá à ń ṣe yìí gbogbo yìí lè máa róore ẹ̀gbàlagbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Afẹ́nifẹ́re tó wà níbí ìlérí ẹ ṣé mo dúpẹ́ mi ò mọ kéde ìbísẹ̀ mo dúpẹ́ o ṣé ẹ rí ẹ̀gbọ́n mi yìí ọmọ dáadáa ni nítorí òun làkọ́bí ìyá mi òun ní àkọ́bí ó sì ṣe èèyàn dáadáa ni èèyàn tó dáa ni ọ̀rọ̀dá mi jẹ́ ó fẹ́ràn èèyàn àwọn ọmọ ìyá ẹ̀ gan òun ló gbé wa gòkè ó ṣe rí yẹn ó dáa ṣùgbọ́n nípa gbogbo àlàyé ṣá mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tiẹ̀ dúpẹ́ pé mo gbẹ̀yìn ẹ̀ nítorí àwa tí wọ́n bí nǹkan tó wá ṣẹlẹ̀ sí wa gbẹ̀yìn ẹni pé ikú ti pọ̀ ìbànújẹ́ ńláńlá ló sì jẹ́ ló máa jẹ́ èmi náà ń bẹ lọ́run pé kí n lè gbẹ̀yìn ẹ̀ lọ́dún èmi mo sì gbẹ̀yìn ẹ̀ Olúwa ṣe ni mo dúpẹ́ mo sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yà alábàáṣẹ́yẹ àdúrà ni tèmi lẹ́nu pé ẹ̀gbọ́n mi yẹn ikú ẹ̀yìn ayọ̀ ni máa jásí fún gbogbo ayọ̀ ni máa jásí fún àwọn ọmọ ẹ̀ pàápàá wọn ò ní rí mi kíbi kan gbogbo àwa tá a sì jọ ọmọ ìyá àtàwọn ọmọ wọn Olúwa á dìwà mú lágbára Ọlọ́run a lè rí ìṣòro a lè rí. Mo kí gbogbo wa kú ìjókòó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa tó fi wá sílẹ̀ yìí bàbá tó dára ni nígbà tèmi máa gbọ́njú màmá mi sọ fún mi pé mo máa ń sábà kígbe gan ó nítorí adé bá ti dé tó bá ti gbé mi báyìí bẹ́ẹ̀ pé òun ló mú nǹkan tó ń pa mí gbé yẹn síbẹ̀ ni ó ní màá dákẹ́ ni so gbogbo ìgbà ló ti wá di gbogbo ìgbà kì í ṣe pé bóyá ìgbà kan tí n bá ti ń sunkún yẹn màmá mi á máa retí kórí adé máa tó dé tí n bá ti dé ìgbé yẹn lọ ó dẹ̀ á wà bẹ́ẹ̀ ó wá jẹ́ ẹni tí ó fẹ́ràn ẹbí ẹ̀ dáradára mo rántí ìgbà tí ó ń wà ní Mushin tèmi ń wáṣẹ́ tí n bá ti débẹ̀ a ní kí ìyá tó yàn ọ́lá fún mi ní nǹkan yìí máa jẹ mo òdìjọ́ kan bá sọ mo ní à ṣé ìgbọ́ bá fún mi ní nǹkan yìí máa jẹ lè ní ìmọ̀ jẹ́ lànà ṣé ìmàmú lọ́lé lọ fáwọn ìmọ̀ jẹun lé lọ́ba ni wọ́n bá òun bí iṣẹ́ mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ nìyẹn kó tó di pé ó fẹ̀yìntì kó tó tásìkò tèmi náà fẹ̀yìntì ọpẹ́ ni fọ́lọ́run pé bàbá yìí bàbá tó dára ni ó dẹ̀ fẹ́ràn ènìyàn tó o bá ti dára lọ́wọ́ ara ẹ àfi tó o bá jẹ́ ọmọkọ́mọ nìkan ló kù torí kò gbàgbàkúgbà o kì í ṣe ẹni tó gbàgbàkúgbà rárá tó pè wọ́n jọ yẹn ni ẹ̀bá tí rí wọn bá sọ̀rọ̀ so bàbá yìí ẹni rere ni ẹ̀yin àdá iwájú ẹ̀ ti dá ẹ̀yin àdá gbogbo àwọn ọmọ tó ń fi sílẹ̀ nǹkan burúkú níṣẹ̀lẹ̀ sí wọn o ọmọ rere àgbẹ̀yìn tiwọn náà gbogbo mọ̀lẹ́bí tó wà ń bí ọmọ rere àgbẹ̀yìn wa o ẹ jẹ́ ká ṣe àwòkọ́ṣe tó dára ẹ jẹ́ ká máa ṣe dáadáa dára ló dára á dára fún gbogbo wa o ilẹ̀ kí màmá wa yìí ìyá tó dára ni ọdún àjìnà síra aburú ò ní ṣẹlẹ̀ sí àwọn ọmọ yín wọn á gbẹ̀yìn yín náà o á dẹ̀ máa ṣe é ṣe fún wọn bẹ́ẹ̀ ló máa rí. ẹ má gbàgbé ìmáṣà yìí ẹ má gbàgbé ilé o nítorí pé bàbá yín
ó fẹ́ kọ́ ilé yẹn ní 3 story bàbá yẹn fẹ́ kọ́ ilé yẹn tó jẹ́ pé àgbàdo ṣùgbọ́n ẹ̀yin ọmọ oníkì ń bá yín sọ̀rọ̀ kábíyèsí wọn bá yín sọ̀rọ̀ kí ṣèmi ni o iṣẹ́ tí wọ́n lọ́ọ́ mi ni mò ń jẹ́ yẹn o pé ẹ falẹ̀ mọ́ ètò yìí ẹ torí torí ẹ tó lọ bí ìfọ̀ àbáyé òṣèlú parẹ́ tẹ́yìn náà máa ṣe dáadáa nílùú máṣá yìí gbogbo yí pátá ẹ̀ṣọ́ rírẹ o ẹ máa ní lọ́wọ́ ra gbàdúrà ìbẹ́ẹ̀ ni máa rí àbámọ̀ àwa máṣá yìí kò ní ṣẹlẹ̀ òkú àbáyé àwọn tó ń wọ mọ́tò bọ̀ tó ń gbọ́ ṣíì tó ń gbọ́ pé kò ní jà mú o dáadáa ni wọn àdébí o wọn ò ní jẹ́ wọn tó ń kú sọ̀rọ̀ fún yín o ìyẹn ni pé máa fún un lábọ̀ pé ibi tí mo wà yìí tí ìbá tiẹ̀ mú gbogbo èèyàn mo rí Alhaji Adódẹkùn mo rí Abíọ́dún Efele mo rí bàbá wa tí wọ́n ń pè ní ẹni ìtàn gbogbo wà pẹ̀ bẹ́ẹ̀ lọ ókè mo ń náwó síwájú kábíyèsí mo rí 1.5 tí wọ́n lè ké fún jábọ̀ ní ó yà mí ẹnu púpọ̀ ẹ mọ iye ọba o tẹ́ ẹ bá mọ iye ọba máṣá yìí ẹ mọ iye ni ó bẹ̀rẹ̀ kẹ́ tó mọ iye ọba àwa wo bí ìpè. olóògbé a fẹ́ kí àwọn ọmọ wọn tó ń gbé nǹkan kan ṣe láti lè immortalize orúkọ wọn ká má tún lè gbàgbé wọn because ọ̀pọ̀lọpọ̀ ló wá síbí lèmi lẹ́yìn ní tí wọ́n wá síbí ó tún lè tó ọjọ́ mìíràn kan tó wá ọ̀tá bá tí ń bá ní ṣe a ní proposal kan láti fi sílẹ̀ fún àwọn ọmọ wọn láti lè ṣe fún ìlú yìí jẹ́ pé wọ́n á kó orúkọ wọn sí tí orúkọ wọn ti lè parẹ́ òun ni ohun tí a mú wáyé. Adágún ẹ̀rọ ìlọ́rùn gbogbo ọmọ Adódẹkùn àtọkùnrin wọn àtọkùnrin wọn ẹ̀dúrẹ̀ láyọ̀ ẹ ò ní mọ̀ dàrí ọmọ yín ló máa kú ẹ ò ní fún ọmọ ẹlẹ́lẹ́rù ní bàjẹ́ yíyẹ gbogbo ẹbí pátápátá àdàbò yìí o gbogbo ẹni kì í jẹ́ títọ́ wọ́n torí Adódẹkùn yìí yóò dà fún yín o gbogbo yẹn máa gúnlẹ̀ láyọ̀ ẹ ní ọkọ̀ ìbànújẹ́ ẹ ò ní gúnlẹ̀ ìbànújẹ́ ẹ ò ní tọrọ jẹ o ẹ ò ní tọrọ mu agbára Ọlọ́run ẹni ẹlẹ́ni ò ní bàjẹ́ yíṣe o ẹ ò ní táwọ́ náà ní tọrọ jẹ o ẹ ní wà ìtọ̀lọ́gbà ẹni ẹlẹ́ni ò ní bàjẹ́ yíṣe o.
o. Mo miss ẹ I miss doing that. Abiyamọ òtítọ́ nìyẹn. Abiyamọ òtítọ́. Abiyamọ òtítọ́. Ọjọ́ ọmọ jẹun ọmọ. Àwọn òwú kan fi sí wọn nímú yàrá àbí òwú. Are you sure you will not cry? I go try. I go try. One more. Hold it. Mommy. Who has the condolence ready? I miss you. All the children that I have to you, they will not die in Jesus' name. They live to declare the glory of God. God, go shame. Go shame. Remember what I told you? She don't want to suffer. She don't remember. Let me look at you. No. Bàbá wa àti Ọlọ́run wa ọba tó pọ̀ nípa àti agbára gẹ́gẹ́ bí ìjọ rẹ àti àwọn ọmọ olókù adé Olódùmarè a wá fi ọpẹ́ ìyìn ògo ọlá fún orúkọ mímọ́ yín a dúpẹ́ bàbá nítorí tí ẹ ṣeun a dúpẹ́ nítorí tí àánú dúró láláì pàápàá fún oore ọjọ́ òní a dúpẹ́ lórí gbogbo àwọn arìnrìn àjò wa àbámọ̀ kí ni mo jáde ẹ̀ ṣe ní ìkẹ́nikẹ́ni a dúpẹ́ bàbá pé ẹ fún wa ní ojú ọjọ́ dídára a dúpẹ́ pé ìpéjọpọ̀ yìí kì í oníkà máa dúpẹ́ tó bá rí bẹ́ẹ̀ a dúpẹ́ nítorí bàbá wọ̀ sọ pé bàbá ti kú ó kù ọ̀nà tó máa gbà irú agbára bẹ́ẹ̀ Olúwa sọ́ra sán lórúkọ Jésù Olúwa bá agbára náà nígbàkigbà tí àìbá ṣí sílẹ̀ gẹ́gẹ́ bíi bàbá pé bàbá mi níbo ní ojú rẹ wà bàbá ọkọ̀ opó lórúkọ Jésù àdìdẹ fúnra lọ́wọ́ wọn a fi ara pàápàá lé ọ lọ́wọ́ Olúwa bá mi dúró tì wọ́n wàhálà dàmọ́tẹ̀ kó borí ẹ̀mí wọn òórọ̀ ti dà ọ̀sán ti dà àtúbọ̀tán má jẹ́ kó di rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bàbá àwa fi àwọn adá tí wọ́n lè sọ
bàbá ẹ jẹ́ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ ẹ jẹ́ ká rà àánú gbà tí a bá tó rí ọkàn kan tó ń bọ̀ lẹ́yìn tí ò tí ì dé lórúkọ Jésù ẹ̀jẹ̀ rẹ kó máa ṣàná Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín ni o. Àdúrà Olúwa. Bàbá wa tí ń bẹ ní ọ̀run yà bọ̀wọ̀ fún orúkọ rẹ ní ìjọba rẹ dé ẹ̀jẹ̀ rẹ ṣe ayé wọn ti ṣe ní ọ̀run wọn lóde òwe wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jù wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa àwọn wa sínú ìjọ wọn bá wà lọ́wọ́ mi sí ìjọba mi tirẹ̀ agbára mi tirẹ̀ ògo mi tirẹ̀ láéláé la 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 la.